Packaging Fọlákẹ́mi, pákéjì ẹ̀ ló ń ba ayé jẹ́. Fọlákẹ́mi dákun fẹ̀sán ló bá òdòdó lóbìnrin. Tọ́ bá ní kẹ́ máa rìn láàjì torí ara yìí ni ó. Bílẹ̀ bá ti mọ́ dandan ilẹ̀ aṣọ. Ilẹ̀ obìnrin tẹ̀rí ẹ̀ kì í bẹ́ ṣú. Àkìtàn tí yóò bá gbẹ̀gbìn kì í kú bọ̀rọ̀. Iṣẹ́ máa ń bẹ lọ́wọ́ omi ẹja kọ́ mọ́ wá lọ́nà tó yẹ kó rò lọ́nà tá a gbẹ́ kọ́. Pákéjì Fọlákẹ́mi, pákéjì yẹn ló ń bá ayé jẹ́. Fọlákẹ́mi dákun fẹ̀sán ló bá òdòdó lóbìnrin. Tọ́ba ní kẹ́ máa rìn láàjì torí ààyè ni ó. Owó ìyàgbọ́n lọ́mọ́ràn ẹ wò wọ́n dáadáa. Ikùn ní fagbárí ṣe lé, kẹlẹ́bẹ̀ ní fọ́nà fún ṣọ̀ǹdọ̀. Okùn tó gùn ibì kan ló ti gùn wá. Ọmọ ẹni lọ lẹ́ni ẹja kọ́ mọ́ wá lọ́nà tá a gbẹ́ kọ́. Fọlákẹ́mi pákéjì dákun fẹ̀sán ló gbà ọ́. Pákéjì Fọlákẹ́mi, pákéjì yẹn ló ń bá ayé jẹ́. Fọlákẹ́mi dákun fẹ̀sán ló bá òdòdó lóbìnrin. Tọ́ bá ní kẹ́ máa rìn láàjì torí ara yìí ni ó. Ọmọ ẹni tá a bá bí lọ láẹni. Inú síta lọ mo máa yé mo ṣe bẹ́ẹ̀ ń gbọ́. Ẹdìyẹ tó ń mi tó ń fẹsẹ̀ halẹ̀. Olóhùn tó máa mú jáde ni. Ẹ dákun ká má kọ́ mọ́ wa ìgbẹ̀yìn lójú kẹjá kọ́ mọ́ wa. Pákéjì. Who is that? Packaging Fọlákẹ́mi, pákéjì yẹn ló ń bá ayé jẹ́. Fọlákẹ́mi dákun fẹ̀sán ló bá òdòdó lóbìnrin. Tọ́ bá ní kẹ́ máa rìn láàjì ní ara yìí lọ. Ẹ jẹ́ kókó. Ṣé ẹ ṣe trú pẹ̀lú àwọn ọ̀gbìn náà? Máa ṣe lọ létà. Then àwọn cups yẹn kọ́. Mo ti fọ gbogbo ilé tó wà lókè. Ìtókù ló wà bẹ́ẹ̀ sí. Bá ti fọ náà, máa kó sí ẹ̀yìn ilé. Okay, better. Tètè ṣe kíá. Ṣé ìwọ náà ti wà ní ìsìn reason tí mo fi ní kó jẹ́ ká gbalé? Ṣé hòtẹ́ẹ̀lì wa kàn dúró sí? Ṣé orí nǹkan tí mi ò lè fi ẹ́ sílẹ̀ ni? Ohun tó fà á tó fi jẹ́ pé ibi tó bá tì mí sí ìwọ ni màá gbà nìyẹn. Èmi ò lọ́pọlọ tẹ́lẹ̀. Ó ló ṣe sọ pé kò sí ọkùnrin tó ní ìlọsíwájú tí ò bá sóbìnrin lẹ́yìn irọ́ lọ pa. Èmi odidi ọdún kan lè fi fẹ́ sanwó ẹ̀ ló tẹ̀. Ọlọ́run máa dé mi tẹ̀lé gbà yẹn fún ẹ rárá ni. Ìwọ ọdún kan kẹ̀. Ìgbà tí ó wá ṣe calculation ẹ̀ fún mi ni mo á wò pé owó tí mo fẹ́ fi gba hòtẹ́ẹ̀lì yẹn gan tí èèyàn bá fẹ́ ń kọ́lé lọ díẹ̀díẹ̀ gan abàdébí kan.
ìyẹn tó bá wù ẹ́ kí n kọ́lé o. Sure, a máa kọ́lé. A máa kọ́. Lágbára Ọlọ́run. A máa kọ́ àti kọ́. Àti kọ́ tí máa kọ́ chẹ́ẹ̀kì fún ẹ̀ ń sìn àbí kó kọ́ fúnra rẹ̀ kó lọ gba ẹni tó bá wù ẹ́. Mo ti ṣetán pẹ̀lú ilé ìjọ kí ni kò tó fẹ́ jẹ nǹkan. Rice làjẹ lálẹ́ àná. Kí ni wọ́n á fẹ́ jẹ yẹn náà? Bread àtẹ̀yìn. Ẹ máa sọ indomie tèmi kò lórí náà sìn. Better. Ṣé o tó fẹ́ gbọ́? sí ọ nígbà tí ìyàwó ọmọ ẹ wà lọ́hùn tó ń ké tí òun náà tún sunkún tiẹ̀ bí. ǹjẹ́ òun lè fẹ́ ṣe ogbélé ìgbà. nǹkan sọ pé kí n má sunkún ni ẹ kàn ní kí n má sunkún ni náà ìṣípọ̀kùnrin lẹ́yìn so gbogbo nǹkan ni ò kí ń jọ yín lójú nígbà ọlọ́mọ èèyàn ṣe máa I've been trying this number for days now days nínú olú ìlú tí mi mọ bí tí mo lè sá sí tí mi mẹ́ tí mo lè pè ẹ wá ní kí n má wà worried báwo ni mi ṣe lè wà worried. wo Ṣínà Ayọ̀mí Oṣọmọdé iléeṣẹ́ kan ló dé ránṣẹ́ mo máa rí wọn máa béèrè bó ṣe rí àti pé mo pé mo ṣe dé láti Amẹ́ríkà tí mo lọ rest ni ẹ má tún fún mi ní problem ẹ ti gbọ́ Ṣọmọdé ni Ṣínà Ayọ̀mí ni. Ṣínà Ayọ̀mí Oṣọmọdé bọ́ Ṣínà Ayọ̀mí ò kí ń ṣe báyìí ara mi ń sọ fún mi pé nǹkan kan ti ṣẹlẹ̀ sọ́mọ mi nǹkan kò ní ṣẹlẹ̀ sọ́mọ mi Ṣínà Ayọ̀mí ò kí ń ṣe báyìí ọ̀gùn tí wọn bá ti pè mí for days kí mo máa wà worried so fún pé kò pè for days tí mo tún try number tí number ẹ wà switched off something is amiss nǹkan kan ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọkùnrin lè ń sọ ọmọ ọlọ́mọ kò ní sunkún tánirú ẹ̀ máa ṣe ẹ bá mi nǹkan tó ẹ máa ṣe sí gan ni kẹ́ ṣe sí I'm just I don't know. ẹ̀yin obìnrin ṣá ṣé Ṣínà Ayọ̀mí jẹ́ ọmọ kékeré ẹ wo ẹ ṣáfún ẹ jẹ́ kí mo rest o. ẹ ṣé mo dúpẹ́ mú mi tèmi táyọ̀ lọ́run ló ṣe mo ṣe délé làwọn ọmọ sọ fún mi wípé ẹ wá sílé mo wá ní ó ro lánà mi gbọ́dọ̀ tún jẹ́ kẹ́ tún wá lẹ́lẹ́kejì pé tún wá wò mí mo dẹ̀ mọ̀ pé torí ọ̀rọ̀ àwọn ọmọ ni mo ṣe dìde ni mo ṣe ní kí n sáré yọjú sí yín ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ kú ọ̀rọ̀ mi. àti ọmọ mi pè mí tó ṣàlàyé fún mi ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu pé bó ṣe máa ń ròyìn ọkọ ẹ̀ tó máa ní ọkọ òun o kò rìn dé òru o kò rìnrìn kúrin o mo wá rò pé bó wá ní Ṣínà Ayọ̀mí lè lọ tó fi máa di wíwá. ọmọ mi ò dé rìnrìn kúrin Ṣínà Ayọ̀mí ò ń ṣèyàn bẹ́ẹ̀ rárá ọmọ kan ohun púpọ̀ ló wà lọ́wọ́ mi èèyàn ṣáà ní igi lọ́gbà kó má mọ èso ẹ̀. bẹ́ẹ̀ ni. mo mọ ìrìn Ṣínà mo fẹ́ lè sọ pé mo mọ̀ ju ara mi gan lọ so bí gbọ́dọ̀ ilé ìṣẹ́ wá jẹ́ báyìí kò tiẹ̀ wá jẹ́ kó yé mi rárá kó lọ má jẹ́ ká kó sí páńpẹ́ ayé. àmì o àmì o. ọmọ yín iṣẹ́ bí òkè kò sí nǹkan kan tó máa ṣe lágbára Ọlọ́run ọ̀dọ̀ wa náà ló wà a dẹ̀ ń sá wọn bá gbára wa Ọlọ́run bá mi wò. mo ṣáà mọ̀ pé lágbára Ọlọ́run bí tó bá wà Ọlọ́run á bá wa wúyọ síta. ìgbà tó wọn mi tiẹ̀ wá pè mí pé ọ̀dọ̀ yín lòun wà báyìí o. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ wa ló wà. ọkàn mi ò balẹ̀. kò sí problem Ọlọ́run tó ṣiṣẹ́ á ṣe láṣeyọrí. torí ẹ mọ condition tó mọ yìí wà o ẹ dẹ̀ mọ̀ pé téèyàn bá ń ronú nǹkan tó máa ń fà síyàn lára ò dáa o especially condition tó wà yẹn. kò sí problem ọ̀dọ̀ mi ló wà ẹ fọkàn yín balẹ̀ kò ní sí problem Ọlọ́run bá mi tọ́jú ẹ̀ Ọlọ́run dẹ̀ túbọ̀ bá mi tọ́jú ẹ̀. ọ̀rọ̀ ẹ ti di egun tá a fi kó ajá lọ́rùn. kò sí problem gbọ́dọ̀ sọnù kò sí problem. ẹ mọ̀ pé bàbá ẹ ò lè fọmọ ẹ̀ ṣeré. ọ̀rọ̀ yẹn dùn bàbá ẹ̀ gan pé kí ló lè fa ká máa wá adúrú ẹni tó dàgbà tó bẹ́ẹ̀ yẹn káàkiri. àwọn dáàdì náà ti ẹ̀ ń kọ́. wọ́n ti jáde. wọ́n ti jáde Ọlọ́run bá á jẹ́ ká rí o. àníwá wọn ti o. wọ́n wá pẹ̀lú wa o. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé kú ọ̀rọ̀ mi ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́. Oh, baby. Yes, dear. Oh. How are you there? Hey, Ruby. Oh, you guys nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu. Báwo ni tó kọ́? Ṣùtẹ́ ibi tí mo lọ yẹn, ó jẹ́ kí inú mi dùn gan. Bí mo ṣe wà yìí, èmi lọ́lọ́pẹ́ lẹ́nu yìí. Omi náà, omi láti orí dé kanna ẹsẹ̀ mi. Ó dẹ̀ wò mí.
Don't you notice any changes in me? Any changes? You always look good. Me or any changes kankan lára ẹ? No, I'm not talking about that now. For me now. To sincere me or any changes? Okay, sure you won't show my I mean, I'm carrying your baby. You are pregnant? Yeah. For me? Yeah. Oh. You're pregnant? Oh, no, you for me. Thank you so much. Thank you, baby. Thank you, baby. Oh, no, you for me. Free me. Whoa. Oh, she will do me. Thank you so much. You put here, little baby. Oh, no, you for me. So, she do do. Me go buy money there. Anyway, you don't understand. No, wait. Don't stress yourself, please. Okay. Go. Sit down. As a kid, what to feel? What you want? What's left for you? What's it? Juice. Yeah, juice. Just how you can't drink wine now. Little you need to work. Okay. Oh, sorry. No, I'm coming. Juice. Baby, jọ̀ọ́ má jẹ́ kó pẹ́. Mọ́mì, ẹ mu díẹ̀ mọ́ bó tiẹ̀ jẹ́ díẹ̀ kẹ́ mu mọ́. Ẹ jẹun láti àná. Tẹ́ bá dẹ̀ mu tí ń sìn yẹ́ nílé lògùn. Táìmù tí dókítà ní kẹ́ lògùn yín ó ti over mọ́. Ẹ máa jẹun látàná kẹ̀dẹ̀ mu tí díẹ̀ kẹ́ lè fi lògùn mọ́. Ẹ mu díẹ̀ mọ́ bó tiẹ̀ jẹ́ díẹ̀ kẹ́ mu kẹ́ lè fi lògùn yín. Ṣílẹ̀ obìnrin, ó lè sọ èmi lẹ́nu. Nígbà tí dókítà ní kí wọ́n fi ẹ́ sórí bẹ́ẹ̀dì, kó rest kó lè sinmi dáadáa ń bẹ̀. Tó ń pariwo pé òun bọ̀ nílé. Jọ̀ọ́ta ló wá bá ń lẹ́sìn. Sà, mo tẹ̀ ní kó mu tíì díẹ̀ kó lè fi lògùn wọn sà. Wọ́n mú. Tí kọfí ni. Máa rántí ẹ jáde. Bọ́lá ìsà. Madam, o lè kó bá mi o. Ṣé o rí okùn ẹ̀mí kò yàtọ̀ sí wa láǹtakùn tó bá ti já báyìí ó ti já ni. Ṣé o rí ọmọ tó ń pariwo yìí tó bá ṣe rẹ léṣe àbò para ẹ ọmọ yẹn á gbélé ayé ẹ tí nǹkan kan ò dẹ̀ nítorí ẹ̀ ṣẹlẹ̀. Ọmọlọ́mọ mi ò sọnù ọmọ mi ò dẹ̀ kú. Kí o. Tí nǹkan tó wà ní ọkàn mi bá ṣe wà lọ́kàn mi ṣáà ṣe máa. Kí ló wà lọ́kàn ẹ? Kí ló ń rò? Kí ni tó wà lẹ́mìí ẹ tó ń rò? Ẹ solution bẹ̀ fún àwọn bá mi wọ́ ọmọ mi síta. Àwọn ló wà lọ́kàn. Ẹ bá mi wọ́ ọmọ mi síta. Ọmọ mi kò sọ̀jọ̀ ọmọ mi nù lọ. Àmọ́ bí tí wọ́n mi mọ̀ tó ń ṣẹlẹ̀ sí. Ẹni kiri sọ hospital. Mo wọlé sùn síbẹ̀ náà ńkọ́. Ṣé yẹn máa mú rònú kó lọ kàbí ṣé yẹn máa wá ọmọ mi? Ẹ̀yin tí mo dẹ̀ mọ̀ pé tí mi bá jókòó sí yìí. Tí mi bá jókòó sí yín lọ́rùn báyìí, ẹ ní dìde. It's going to be all right. It's going to be all right. No, tó bá yẹ ilé mi lójọ ẹ̀yin gan ló dẹjọ ẹ má bìkítà fún nǹkan kan òun náà nìkan tó wà lẹ́yìn sí ìgbẹ́jọ́ ìbọ̀dé láwọn èmi kò sí nǹkan tó máa ṣe ní ọkùnkùn ní kú kò sí nǹkan tó máa ṣe mọ́ mi náà. Máa wẹ̀ padà sí hospital ni o ní kó bẹ́ẹ̀ mi mo máa rí pé mo wẹ̀ padà sí hospital ni ok máa wẹ̀ padà sọ̀rọ̀ ni kó lọ rest síbẹ̀ ṣùgbọ́n. tẹ̀gbá fẹ́ kí n rest ẹ̀ bá mi wọ́ ọmọ mi ṣùgbọ́n. àǹtí mi lílọ lè lọ ọlọ́run aṣọ orin dúdú. àǹtí mi ó tiẹ̀ wá yà mí lẹ́nu bí mo tiẹ̀ ṣe rí yín lálẹ́ yìí ṣùgbọ́n mo mọ̀ pọ́rọ̀ sínú ayọ̀ mi náà ló jẹ́ kẹ́ ẹ wá mi wá o. ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìyá wa méjèèjì wọn ò fira wọn lẹ̀ títí tó fi jáde láyé o. Àbíkẹ́ mo mọ̀ èmi náà ò dẹ̀ fi ẹ́ sílẹ̀ ṣùgbọ́n yẹ kí ìwọ náà mọ̀ wípé àwa èèyàn tá a bá ní ipò ní àárín ìlú báyìí ọwọ́ kí máa ń dilẹ̀ I'm a very busy person ṣé ìwọ náà ṣe wá mi
ṣé ìwọ náà wá mi ṣé o dé ẹnu ilé ọ̀nà mi rí kọ́ má ṣí gate fún ẹ bí kán dẹ́ ẹ padà. àǹtí mi nígbà tá a bá délé yín tán ní ìsìn ajá lẹ máa fi ṣọ́ ẹnu nù ẹ̀yin alákọ̀wé. ajá yẹn wá bu ẹ̀jẹ̀ rí. àríkẹ́ ṣájà yẹn gé ẹ̀jẹ̀ rí ìwọ tí ẹ̀ ṣì wá náà bá tẹ̀ ṣì wá tó wá sọ fún mi pé àǹtí mo délé yín lánàá ajá ò jẹun wọlé o àmọ́ pé ìwọ náà ò wá mi tí ò dá má bínú. àbíkẹ́ jọ mo bẹ̀ ẹ́ ni má bínú ṣo ti gbọ́ má bínú àbúrò mi bọ̀ ṣe rọ̀rọ̀ sínú ayọ̀ yìí ó ta mí lára gan ni mo wá wò pé bó mo tiẹ̀ lè ságbà mo sọ pé tí má dọ́dọ̀ ẹ̀ Àbíkẹ́ ìwọ mọ̀ pé ìwọ wà ní àjọ torí Ọlọ́run bá ṣe máa rìn táwọn mi máa jáde ojú kan ẹ̀pà ojú kan èrè. àǹtí mi Ọlọ́run á fún wa ṣe ọ̀rọ̀ sínú ayọ̀ mi Ọlọ́run á gbà fún wa. àmín. ṣé àdìbí lẹ̀ bá ṣe mọ́ lọ́la báyìí tẹ́ bá ti ń lajú yín méjèèjì báyìí èmi lẹ máa kọ́kọ́ rí àwa tó àwọn onímọ̀ lọ Ọlọ́run á dẹ̀ fún wa ṣe àwọn tó ọmọ Ọlọ́run ń pè tọ́lọ́hún gbọ́ sí wọn lẹ́nu níbikíbi tí Ṣínà Ayọ̀mí bá wà Ọlọ́run á bá wa mú jáde ta ló máa lọ́mọkùnrin tó rí báyẹn tó máa sẹ́ pé kó sọnù mọ́hún lọ́wọ́ àkú ní pẹ̀lú lágbọ́rọ̀ Ọlọ́run àǹtí mi ojúkan èrè nǹkan gbọ́dọ̀ ṣe kókò ní ṣe lágbọ́rọ̀ nǹkan gbọ́dọ̀ ṣe ó ṣe àbúrò àǹtí mi ó ṣe mo dúpẹ́ ó ṣe kó bá Ọlọ́run aṣọ yín tó bá dẹ̀ dé lọ́la a máa ríra mo ti gbọ́ owó kú trust mi ó dẹ̀ bọ̀ lọ́la a máa ríra ó ṣe o Àbíkẹ́. sir nígbà tí mo dé ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ wọ́n jẹ́ kó yé mi pé ibi táwọn send ẹ̀ lọ l'Àbújá ipò report síbẹ̀ mo dẹ̀ tún lọ bá bank manager ẹ̀ wọ́n ló run account ẹ̀ but the only problem tí I'm faced for now ni pé àwọn iléeṣẹ́ sọ pé hòtẹ́ẹ̀lì táwọn lọ́ọ̀jọ́ sí níbẹ̀ wọ́n ló ti check out kúrò níbẹ̀ problem tó wà níbẹ̀ nìyẹn sir. sir èmi suggest ká máa lọ sí Abuja yẹn straight ká lọ ṣe àwọn findings níbẹ̀ ó possible ká bá ń bẹ̀ àbí báwo. sir suggestion yẹn wà reasonable but the buy there I'm very sure you will track out down. No problem mo pọ́ mọ́ mi ò sọnù torí mo mọ tí mo bí but síbẹ̀síbẹ̀ náà ní jáwọ́ wíwá bá a ṣe máa rí náà ni ṣe ti gbọ́ kò ní sí wàhálà ẹ kú iṣẹ́ gan ẹ jẹ́ ká jáde wá lọ. Okay, sir. Ìyá wo eléyìí ti ṣàlàyé fún mi nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀ so mo fẹ́ sáré jáde tí má dẹ̀ ti dé màá máa ṣàlàyé nǹkan tó sọ fún mi. ṣé ìdìgbà tí n bá pè é ebi tó bá sọ fún mi náà ni mo máa sọ fún ẹ. mi ò gbà yín rárá bá lè ṣe máa ní ọmọ ẹyẹ ọkọ ṣoṣo sẹ́yìn ni mo bi tó wà ọ sọ fún mi wípé wọ́n yọ jíjẹ fún yín bá lè ṣe ní pè mí síbẹ̀. ok tí n bá ti dé màá máa ṣàlàyé fún ẹ o ti gbọ́. You're not going anywhere. bẹ́ẹ̀ ni ẹ lọ sí anywhere. nínú ilé mi ni mi lọ síbi kankan mi ì níṣòro pẹ̀lú ọmọ mi àwọn tí wọ́n lọ wọ́n ti ṣàlàyé fún mi ibi iṣẹ́ tó ń ránṣẹ́ wọ́n ló ń report mo ní kàn lọ wo àkáǹtì ẹ̀ bank wọ́n ní òun wá gbowó òun sanwó wọlé kò sí ṣòro ó mọ ọmọ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti má ti dé kò sí wàhálà wo ìwọ lọ sí gate fún mi. má ṣí gate yẹn o. lọ sí gate fún mi. mo ní kó má. Woman, má jẹ́ kí n bínú o. Ó jẹ́ ọmọ mi o. Má jẹ́ kí n bínú o. Lọ sí gate fún mi. Ọ̀gá, ṣẹ́rí madam mọ ibi tí wọ́n ti gbà mí o. Tí n bá ti bẹ̀rẹ̀ sí lọ yìí, tí wọ́n sọ pé ṣílẹ̀kùn má ṣílẹ̀kùn, ó ṣeé ṣe kí wàhálà wá o. Èmi ni mo ṣe máa parí ẹ̀ o. Èmi ni màá parí. Kọ́mọ sí mi. Ọ̀gá kì í ṣe pé. lọ sí báyẹn kó fi kanra mọ́ ẹ lọ ẹ padà wá. Tí bá bínú sí òní láìkẹ́ o. Àníkẹ́ lọ nílẹ̀ kò sí jókòó dé. Kẹ̀kẹ́ ìnáwó ọmọ yẹn kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jáde máa jáde lọ. Kẹ̀kẹ́ bẹ́ẹ̀ jókòó dé. Ẹ lọ kẹ́ padà wá bá mi. Táyọ̀ mi lẹ́kùn nǹkan tó ń ṣe o. Mo dé ń sin àwọn ọmọ sọ fún mi wípé ò jẹun látàárọ̀. O ò ṣe ní jẹun. Ṣé o tó bá ti ẹ̀rọ any other thing? O gbọ́dọ̀ ro condition ẹni. And ṣé èmi tí mi ò rí ọmọ mi, o rò pé inú mi dùn tí mi rí ọmọ mi bá sọ̀rọ̀ in the last 2 weeks. You think I'm happy about it? Tí ẹnu ni mo jẹ bá lọ.
The good news is, the company tó ń bá ṣiṣẹ́ ibẹ̀ ni mo ti ń bọ̀. Wọ́n ló dé Abuja safe and sound because ó lodge sí hotel tí wọ́n ní kó dé sí. And then I was at the bank too. One day he'll make transactions. So which means he's okay. I'm very sure there's just a slight problem. And very soon everything will be... And besides, Daddy to Los Abuja. So why don't she want to Mommy. Every condition tí mo wà. Ó gbowó ní bank. Ẹ lọ sí company. Wọ́n ló dé Abuja safe and sound. What does that got to do with me? It's just that he's alright. Something is see just my like this. husband. Can't you get it? Okay. I need to see my husband. I missed him. Miss Ayo, it is okay. Road condition so well. Road condition so well. Ṣèbí tí wàá jẹ mi báyìí. Ṣínà Ayọ̀mí. Ṣáyọ̀mí ni màá dalẹ̀ báyìí. Ọlọ́run jẹ́ káyọ̀mí dalẹ̀. I want to see my husband. Olúwa ò dẹ̀ ń wò mí. Àjọsọ báyìí fún mi. Adé, mo ti gbọ́ látàárọ̀. Ọ̀rọ̀! Ìwọ́rọ̀ dẹ̀bi mi. Ó ṣọ̀gá mi mọ́ ìwọ́rẹ̀ ìyá mi. Ṣé o ti rọtílẹ̀ fún tẹ́lẹ̀ ni? Ayé ìkàlẹ̀ ẹ ò ní mọ̀ sí. Ẹ̀rí bá ti ṣe ẹ̀yin méjèèjì ẹ gùn lẹ́mi. Ká má pààrọ̀ tọ̀ra wa jẹ, ẹ ṣọ̀gá mi mọ́ o. Ẹ̀yin rẹ̀ ìyá mi. Ìyá mi, màá fẹ́ràn yín jọ̀gá lọ. Títí Ọlọ́run máa bìde Jésù máa ọ̀gá ẹ̀ mọ̀ dì. Ẹ lè mọ̀ dì bẹ́ẹ̀ bá mú kinní gáràjì bẹ́ẹ̀. Ń bá padà lọ bẹ̀ ẹ̀ ń fún mi ní nǹkan kan ò ní yọ ń bẹ̀. Ọ̀gá mi! Ó gbọ́dọ̀ mi jù bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀gá mi. Ẹranko ni. Ọ̀gá mi o. Wà rí bá ti ṣe wà rọ́nà gbé gbà. Big ball. Big ball. Bọ́ tí yẹn lọ́wọ́. Òun wà nàgà tí yẹn lọ́wọ́. Nǹkan ṣe òun wà nàgà. Kò yẹ kó jẹ́wọ́ rọ. Òun pèrè ní Sùràjù, wọ́n ń pè ń Súrì. Òun pèrè ń Súrì ń gbòòrò Sùràjù ni ẹ́. Kẹ́rù sàn. Mi ò ṣẹ̀yìn tẹ́lẹ̀ ṣá. Kẹ́ka fún ọ̀làgbà. Ọlọ́dẹ ni mi ò kọ́ tó fìyàn ṣọ lọ́dẹ. Ó yẹ kí ẹ mọ gbogbo ohun tó máa ní lára kọ́ tó fi ṣọ lọ́dẹ o. Mi ò ní báyìí dù. Gbà. Ẹ kú èèwọ̀ mọ́. Ọlọ́run àwò, Ọlọ́run àdásí. Ọlọ́run àdásí. Ẹ kì í bá fi sáfò ni. Kò yẹ kó jẹ́wọ́ ṣá o Súrì. Súrì kò yẹ kó jẹ́wọ́. Ó láti fi ẹ kó máa dé báyìí. Àti àti sọ́gbọ̀ wà fáìn. Fáìn jẹ́ wọ́n. Ẹ̀dẹ̀ máa lọ núlé. Guy, in fact, ilé ayé ti wà lágbára gan. In fact, ọ̀rọ̀ ilé ayé sú mi gan. Jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ ọ̀gọ̀? Azin bíi kí bàbá máa fọmọ ṣòwò, bíi kí ìyá máa fọmọ ṣòwò. Sórí gbogbo wa tó tó ayé tó ń sọ yìí, mi ti understand. Bóyá kò kàn jẹ́ kí n mọ bóyá lọ. Elaborate ẹ fún mi. Oh God man, ó mọ Ṣìfowódùn ni. Tọ́ ni wọ́n wọ́ ọmọ ẹ̀. Mo gbọ́. Àwọn ọmọ ọmọ ẹ̀ yẹn tó máa ń ṣorí fún wa ṣọrùn fún wa yẹn. For real, mo mọ̀ lára. Máa yẹn ló lo ọmọ ẹ̀. Sórí wọ̀wọ̀ bọ̀ yìí. Are you sure? Bó ló lọ́mọ ẹ̀?
ọ̀gbẹ́ni gbàgbé náà ìgboro lọ̀gá wà ṣé wo gbọ́bọ́ yẹn máa ń sọ ni wọ́n náwó ni junior ìgboro ni senior ìgboro làwa wà bóyá lọ gangan mo mọ̀ ọ́n pa ẹ̀ ni ó ṣàmọ́ pé ṣìfowódùn nìyẹn ń lọ fún sẹ́nitọ̀ ṣóòrì pósítà ẹ̀ ni. ẹlẹ́fẹ̀ẹ́ ni ẹ wọ̀ èèyàn ń ṣe pósítà sí ìgboro àbò popular àbò ń va ẹ̀ for anything kò mí pé ó máa lu ọmọ ẹ̀ fúnra ẹ̀ fún nǹkan kan. ṣé o mọ̀ pé ẹni bá fẹ́ dáa fún láyè sórí ìwọ ọ níwọ tó bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn tó bá fẹ́ jẹ́ èèyàn láyè ó di dandan kó o jẹ́ èèyàn sórí bóyá ń lọ gangan mo gbá ẹ̀ tán ìwọ gangan múra ò tó bá múra lásán ìwọ náà ní family àgbáwọlẹ̀ ìjọ jẹ́ tó bá lù ẹ́ owó tó bá jáde mẹ́mí gan bá wọn náà. jẹ́ kí n la ọkọ̀ tó yé ẹ ṣé ọmọ tálákà ò kí ń sọnù ni sọ yẹn fún mi. ò fọ́ ni tọmọ tálákà bá sọnù olówó ló gbé ó lò tọmọ olówó bá tún sọnù olówó tó ní ọmọ yẹn gangan ló tún lo ọmọ yẹn. Mr. Rumo Carrier ó mọ ọkọ tá a máa ṣe ń sìn bó ṣe jójó ẹ gbogbo ẹ ìṣẹ̀lẹ̀ yẹn máa ní láti pe ọlọ́pàá ń sìn sódà wàá lè bá mi ṣàlàyé lórí aago fọlọ́pàá pé ojú ẹ ló ṣe mọ bóyá lọ ẹlọmọ ẹni yẹn gbà. olófo ní ẹja rẹ ọbọ yìí ó crazy ṣá olófo ní ẹ akọ máa gbé fake rumor orí ẹ di. àmọ́ ọdún yín. tó wà wà báyìí. wo bàbá ìyàwó ó wá sọ fèsì òun náà sọ fún mi pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ tí àní dùn ọkọ ọmọ àwọn ni ọkọ ọmọ yín máa dé kó tó túnjọ ọkọ ọmọ mo tún ṣe wàásù fún náà ni. ọjọ́ mẹ́ta ìbáyìí sí kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe báwo lẹ ṣe máa bá mi ṣe tọ́mọ mi máa wálé àbí ṣé ṣìnàyọ̀ mi ò ní sí níbi kó mọ ọmọ ẹ ní. ó kò sí tí ò ṣẹlẹ̀ rí kì í ṣe tí kú kì í ṣe tààrùn so a máa sọmọ lórúkọ náà ni. a máa sorúkọ ọmọ lẹ́yìn bàbá. a máa fọmọ lókọ nígbà tó níyà tó ní bàbá àwọn obìnrin máa fọ́ ni o ìgbà tó ń gbé bí ọmọ fún mi lọ́sípítù ó ṣe ní kí n tọ́jú ẹ̀ sábẹ́ bẹ́ẹ̀dì dìgbà tí bàbá ọmọ máa fi dé so nígbà tó níyà tó ní bàbá àdé ní sọmọ lókọ a máa sọmọ lókọ mọ̀ pé Adéláyọ̀ wá bá mi. ṣé pé ṣìnàyọ̀ mi ò ní sí níbi kó mọ ọmọ ẹ. èmi ni mo ní kó má sí bẹ́ẹ̀ ìfún ẹ ló jájẹ yes gbogbo ẹnu mo fi sọ ìfún ẹ ló jájẹ tinú mi ni mo máa ṣe tinú mi ni mo máa ṣe tí kò sí ẹnìkan tó lè bá sọ̀rọ̀ òun lélẹ́yìn sìn ṣèbígbà tó dọ́dọ̀ mi náà lèmi náà ṣe ń kíwọ̀ fún ẹ díẹ̀díẹ̀ jẹ́ pé tinú mi ni máa ṣe tinú mi máa ṣe but Adé wá bá mi o àwọn máa dé Adé gbádùn mi náà sí wàhálà ń bẹ. ìfún mi ló jàjẹ́ láti ṣe náà yọ mi ìfún mi ló jàjẹ́ tinú mi ni màá ṣe tinú mi máa ṣe lèmi ń ṣe èmi ṣé ẹ̀kọ́ mi fẹ́ ṣe tinú mi ni ṣé mi ti ní tẹ́ kọ́lẹ́tì fúnra mi sí ní wọ́wọ́ mi lọ ẹ̀yin tẹ́ wọ́n mọ lọ tẹ́ tó padà dé láì mọ́ mọ́ òun padà wá síbí èmi mo ṣe tinú mi ni màá ṣe tinú mi ni màá ṣe ó yé mi wọ́n kú ti sọ tẹ́lẹ̀ wípé ẹ̀yìn tí ọmọ bá ti dà ló jẹ́ ti bàbá tó bá kù díẹ̀ káàtó ti yá ni. mú kwara lọ́rọ̀ àfọ̀jọ́. pàkẹ́jì Fọlákẹ́mi pàkẹ́jì yẹn ló ń ba ayé jẹ́ Fọlákẹ́mi dákun fẹ̀sọ̀ ló bá wà. mo ti sọ fún ẹ pé condition tó wà yìí kò wọ́n máa mutí kò wọ́n máa mú àwọn nǹkan báyìí why are you doing this to yourself tó bá tẹ̀ láìka rẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ló sọ pé o lóyún fún gbélé tó ń ṣe máa fi àfẹ́ẹ̀tọ̀ ọmọ tó wà nínú ni kọ́mọ kékeré ọmọ ìkókó tí ò tí ì kúrò nínú kó máa fi sìgá kó máa fi pa orí ẹ̀ tó bá tiẹ̀ láìkẹ́ mọ́ òòtẹ́jọ́ nítorí tèmi. so o mọ̀ pé wọ́n ló lọ́mọ tó wà nù mí àbí ó mọ̀ bẹ́ẹ̀ ni mo béèrè owó ẹ̀rọ ọmọ lọ́wọ́ ẹ̀ látijọ́ ìlò fún mi ẹ má gbà mí kẹ́ o kí má tiẹ̀ ṣìyàn lọ lóyún fún báyìí ó ga o. owó ẹrù ọmọ wo ó ìwà lórí ọ̀rọ̀ ẹ̀ náà
adúrú owó tí mo kó fún ẹ kó fi rẹrù ọmọ ò rà nǹkan kan èmi ò rẹrù ọmọ kankan nù lé. sórí owó tó ń sọ yẹn owó pé mo lóyún fún ẹ ni kò mọ owó ẹrù ọmọ ṣó ti yí ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni sórí tí o bá ṣọ́ra bí mo ṣe ń sọ fún ẹ yẹn tí o bá ṣọ́ra Ṣínà Ayọ̀mí sórí oyún yìí máa lọ gbé fẹ́ lómi ni. wọ́n wẹ́ lómi gbé fún bíi ti báwo ṣe bó sọ pé mi lò lóyún fún un tó ṣe fẹ́ lọ gbé fẹ́ lómi ó lè jọ torí Ọlọ́run má pa mí kò sówó kankan lákàntì mi mọ́ kò sí nǹkan tó wà lákàntì mi tó mọ̀ náà. ọkùnrin ni ẹ ṣó sì yí ẹ ìwọ ló máa ronú nǹkan tí a máa ṣe ṣé mi ni màá ti bẹ́ẹ̀ máa ronú bó ṣe máa rówó ni. anything tó bá fẹ́ kí n ṣe máa ṣe tó bá fẹ́ kí n tára mi gan mo lè ta látọ̀dẹ̀ tẹ ilé ìka tiẹ̀ wá nǹkan fi ṣe náà for meantime àbáwò. mo ta tẹlifíṣàn ẹ máa gbọ́rọ̀ òpònú tó ń bá mi sọ ṣé tẹlifíṣàn ilé tí wọ́n bá tà ṣó lè dowó èló ló fẹ́ rí inú ẹ̀ ẹ́. o ò ṣe pé dáàdì. kí n pé dáàdì. ṣó ti gbàgbé ni bó ti sọ fún pé gbogbo nǹkan tí bá ti ní kó ṣe báyìí òun ló máa ṣe so mú fóònù ẹ kó pè wọ́n. olórí adé Ṣínà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ibo ni mo wà báwo ẹ má bọ́dà ibi tí mo wà àníkẹ́ ní sùúrù ẹ má bọ́dà ibi tí mo wà mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo nídìí owó ni kí ló dé tẹ̀ ń query ń báyìí ẹ̀yin lẹ́yìn mọ iye tó wà nínú àkáǹtì mi ni ẹ̀yin lẹ́yìn bá mi gbowó kúrò bẹ́ẹ̀ ni kò sówó ń bẹ̀ mọ́ ìyàwó mi lóyún mo dẹ̀ fẹ́ gbé ìyàwó mi lọ sí clinic afẹ́rẹ́ ẹrù ọmọ afẹ́rẹ́ everything kò sí kankan nulẹ̀ mi ò lówó mọ́ mo nídìí owó dáàdi mo nídìí 10 million naira 10 million naira ni mo nídìí mo fẹ́ fi rẹ̀ ẹrù ọmọ kí ni gbogbo eléyìí tẹ́ sọ yìí kọ́ ẹ ní rí mi mọ́ láéláé o láéláé ẹ ní fojú kàn mí mọ́ o. ìyàwó ta ni mo introduce ìyàwó mi sí yín àbí mo ti mú ìyàwó mi wá sílé gbogbo ta ni Táyọ̀ yóò mọ Táyọ̀ kankan ìyàwó mi. ṣé o mẹ́tò jẹ́ mọ́ mi Fọlákẹ́ yorùbá sọ pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì mo dẹ̀ sọ́njọ́ kìíní àná mo pariwo mo kéékèèké mo yányányán mo ní Fọlákẹ́ mi ò gbọdọ̀ lọ sí Àbújá ó ti tó ọdún kan tó mẹ́ẹ̀ ti lọ Àbújá sí mi ò rí mi ò gbọ́ ká lọ mi ò gbọ́ dé wá àwa wí tán o sọ pé fẹ́ lọ iṣẹ́ lọ́dọ̀ sínétọ̀ kan tó ṣé bí ń pa mí ni mi ò là mi ò ṣàgbé lóòótọ́ but Ọlọ́run bùkún mi èmi tí mo rán ọmọ mi láti iléèwé kékeré tó fi jáde ìwé gíga tó fi di pé ó lè ṣiṣẹ́ tí mo ní kó ṣiṣẹ́ lọ́dọ̀ ní abẹ́ mi tó ní rárá àfọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan ó wà lọ́sẹ̀ mi ò rí láti bí ọdún kan tí n bá pè kò ní gbágo wọ́n mi Fọlákẹ́ mi láti ọjọ́ yìí tí mo ti sọ pé níbo lọ́mọ mi há sí níbo lọ́mọ mi wà tí ò rí nǹkan kan sọ sí ṣé o jẹ́ wá láwọn àpẹẹrẹ tí mò ń rí lẹ́nujọ́ mẹ́ta yìí kò fi mí lọ́kàn balẹ̀ rárá o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ tẹ́ bá wí wà ní ìwọ̀n ń gbóhùn ẹ̀ wà ní ìwọ̀n ń bá sọ̀rọ̀ jọba mi wá ọmọ mi mọ́ mi Fọlákẹ́ mi mi ń bí púpọ̀ o bá mi wá ọmọ mi kò ju kọ́ṣù yẹn náà lọ o mo fọlọ́wọ́ mi bá mi wá ọmọ mi o. Oh my God. Wo já ní sùúrù. Nǹkan náà kọ́ ní kirikiri. Pèmí bẹ́ẹ̀ dúpẹ́ o. Tó o bá mọ̀, a dúpẹ́ lọ́dọ̀ ọmọ wa ti lówó lọ́wọ́ o. Ó ti rí ṣe o.
Ọlọ́run ti darí wọn, Ọlọ́run ti gbàdúrà wa o. Ọ̀ṣọ́ sọ pé bí ń pa mí ni. Ṣé nǹkan tí mo ní ṣe kò tẹ́ mi lọ́rùn ni? Mo ti gbọ́ nǹkan tó sọ lórí ó wà ókè o, ó wà pa o, ìyẹn kọ́ ni mò ń bá ẹ sọ. Mo fẹ́ fi ojú mi gan ní ọmọ mi báyìí. O ti gbọ́? Ọlọ́run Elédùmarè á dá gbogbo wa lóhùn. Ọmọ ẹ̀ máa yọjú. Ó ti yẹ gbogbo ẹ̀kọ́ la gidi. Ó máa yọjú. Yes, ó máa yọjú. Mo fẹ́ kó lọ fúri ẹ lọ́kàn balẹ̀ bẹ̀bí. Tó bá sọ fún mi kó máa yọjú ju gbogbo ẹ̀ lọ, mo fún ẹ ní ọ̀sẹ̀ kan péré, just 1 week. Mo gbọ́dọ̀ fi ojú kan ọmọ yẹn nínú ilé. O ti gbọ́? Ta ló sọ yẹn? Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. O ti bí ti sọ ju bẹ́ẹ̀ lọ fún ẹ o. Ọ̀sẹ̀ kan ni mo fún ẹ mọ́ Ìfọlákẹ́mi. Mo gbọ́dọ̀ rí ọmọ yẹn nínú ilé. O ti gbọ́? Mi ní sọ ju yẹn lọ. Ọ̀dọ̀ Amẹ́ríkà lọmọ ẹ wà. Bàbá ẹ̀ ló fẹ́. Kí ló sọ? Amẹ́ríkà ló wà. Kò lè jẹ́ bẹ́ẹ̀. Kò lè rí bẹ́ẹ̀ láíláí. Mo fún ẹ ní ọ̀sẹ̀ kan. Láti ẹ̀gbọ́n sọ ọ̀gbádùn àkọ́mọ ẹ lọ sí Amẹ́ríkà ni ewé ni kò lè jẹ́ bẹ́ẹ̀. Kò lè jẹ́ bẹ́ẹ̀ lè jẹ́ pọ́mọ́dún ń jẹ́ pọ́mọ́dún. Ṣé mi àti ẹjọ́ sọ̀rọ̀ Amẹ́ríkà? Ṣé àjọ sọ̀rọ̀ Amẹ́ríkà nílé? Kí ló dé tí ọmọkùnrin tó ní rẹ̀ lára? Ló fi lè lókun balẹ̀ ẹ́ ohun ẹ̀ máa wálé ẹ́ wo mo sì oúnjẹ lọ jẹun kò kú lára ẹ̀ ṣó sì yẹ kó lè mú kán lé kò sí wàhálà fún ẹ. Kò sí oúnjẹ fún mi kémi lọ jẹun ṣé oúnjẹ ẹ lọmọ tí mò ń wá àbí mọ mi Fọlákẹ́mi mò ń sọ fún ẹ bá mi wá ọmọ mi mò ń sọ fún ẹ o ó jẹ́ kó má parẹ́ ìrọ̀lẹ́ jẹ́ kó má parẹ́ bá lọ ní ọ̀sà pẹ́rẹ́ tiẹ̀ bá ẹ nìyẹn sí ọ. Mo fún ẹ ní ọ̀sẹ̀ kan mo sọ fún ẹ. Jẹ́ kó má tí mi bá rí ọmọ yẹn wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. Jẹ́ kó má parẹ́ àwẹ̀ jẹun kára tó lọ bí àfún ẹ kó mú sẹ́lẹ̀dẹ̀ sí ọ. Bàbá mi tó tẹ wọ́n àjàmọ́ gbogbo ara gírígírí àdàbàdà gbogbo rẹ̀ gírígírí yóò jẹ mí o. Èmi náà mo burú lẹ́yìn o. Ọmọkùnrin ní pọ́ìntì o kó mọ́ lọ fódìdí ọdún kan kó má wálé bàbá ẹ̀ ń pè kó gba aago èmi nìkan ni mo ní access láti bá sọ̀rọ̀ táyì tí ó láti bá Fọlákẹ́mi sọ̀rọ̀ mo láti bá sọ̀tọ̀ ọ̀rọ̀ yes ó ní dé kò sí tọ́rọ̀ yìí lọ mi ì rí ọgbọ́n tí mo lè dá mọ́. Alhamdulilayi. Alhamdulilayi. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi. Alhamdulilayi lam yattakhidh waladan wa lam yakun lahu sharikun fil mulk wa lam yakun lahu waliyyun minan sulli fakabbarhu takbira. Alhamdulilayi. Alhamdulilayi. Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fọ́lọ́run. Olúwa ṣeun. Alhamdulilayi. Alhamdulilayi. Ẹ ṣé gan ni àfa bẹ́ẹ̀ ṣe kúkú wí bẹ́ẹ̀ gan-an náà ni ó kún wà láyé àti síríà sí gbúrò ẹ̀ gbúrò tá a máa gbúrò náà ló sọ fún dádì ẹ̀ wípé òun ní ìdòwò ó ní ìdòwò ọmọ tó ń ṣiṣẹ́ mi lè rántí ìgbà tí Ṣínà Ayọ̀mí ti béèrè owó lọ́wọ́ wa gbẹ̀yìn torí ọmọ tó mọṣẹ́ ṣe nídìí ẹ̀tẹ́pá mọ́ṣẹ́ torí ẹ̀ kò tiẹ̀ wáyé wa bàbá ẹ̀ fẹ́ dìde wípé á dáa káwọn mú ojú àwọn dé ibi tó wà lóhun náà tó ló ń sọ fún wa wípé òun ní ìdòwò torí pé òun ti náwó inú àkáǹtì òun tán torí pé ìyàwó òun wà nù oyún ṣùgbọ́n àwa là ń gbọ́ ìwọ́n ní ìyàwó tó tẹ́jọ wà ní ìyàwó tẹ́jọ wà l'Ábùjá ìyàwó tó fi sílẹ̀ ní ọ̀dọ̀ wa lẹ́kọ̀ọ́ ń bí nǹkan yẹn ni bàbá yẹn fi wá gbéra náà fi gba Àbújá lọ pé káwọn kan fúnra àwọn káwọn lọ mójú káwọn lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ wípé ó wà láyé lóòótọ́ wà fà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé gan ni. Alhamdulillah. Mi ì lè dúpẹ́ tán o tó bí Ọlọ́run ṣe máa wá bá mi parí iṣẹ́ òun tọ́mọ mi máa padà wá sílé láyọ̀ àti àlàáfíà tí ò ní sí ọ̀hún tó yẹ pé ẹsẹ̀ ara ẹ̀ tó fi rìn lọ sí Àbújá pòun lọ́sẹ̀ ló máa fi rìn padà wá bá mi ní pípé láyọ̀ àti àlàáfíà tó dẹ̀ máa kẹ́rù tó máa kẹ́rù wálé òun ni wọ́n wá bá ti torí ẹ̀ wá báyà pé ká ẹ jọ ẹ má dákẹ́ àdúrà ẹ jọ. Yasi'alu ma fi samawati wal ardi kulla yawmin wa fi sha'ni gbogbo tó ń bẹ ní sọ́mọ̀ méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sí tó pamọ́ fọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ò sì ní sọ̀rọ̀ kó lóun ò wí bẹ́ẹ̀ mọ́ Al-Qur'ani kì í sí parọ́ níbi tí àwa abàdé yìí náà a ti gbóhùn ẹ̀. Bẹ́ẹ̀ni. gbọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Símọ́n fi ojú yín tí Al-Qur'ani sọ a ó rojú rẹ̀ báyìí. Àmín. Yóò sì fẹsẹ̀ ara rìn wá. Àmín. kò sì ní í ṣe. Àmín. ní í ṣe àwọn dúkìá tó Ọlọ́run kó ti lọ́run. kò ṣàṣekù fún iṣẹ́ Ọlọ́run àṣepé ní iṣẹ́ Ọlọ́run Ọlọ́run sì létò fún gbogbo àwọn ọmọ Ádámọ̀ ẹrú lè máa bà pé bá gbá lọ́wọ́ ìṣiṣẹ́ wọn Ọlọ́run tí ó ti mọ bó ń ṣiṣẹ́ nǹkan rẹ̀ tí kò ní fa aburú gbẹ̀yìn rẹ̀ aburú sì ní gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run ní Ọlọ́run bí táwa bá dé yìí náà àwa náà wà ní dákẹ́ àdúrà ìgbìyànjú táwa ẹ̀ka náà máa ṣe lọ́dọ̀ tí náà lọ́pẹ́ má dákẹ́ àdúrà
torí pé ọlọ́run ò ní sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ìyá wa ọlọ́run fàlùbáríkà sí ọlọ́run fàlùbáríkà sí. ìtẹ́ ẹ ṣe ilẹ̀ fi tẹ̀lé súnà anábì Muhammad sàlànsánà anábì Muhammad sàlànsánà ní tíyẹn bá ṣe àdúrà wọn ló dáa kéèyàn ṣe sàárà yìí sàárà yìí lè ṣe ètò wa kù náà kò wá ní ìnira láti gbà. àmín. ọlọ́run yóò jẹ́ ó gbàdélẹ̀ la ilaha illallah wọ́n àwọn ṣéwù tí wọ́n ń kí àlùkùránì lórí ilẹ̀ wọ́n àwọn obìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ sọ́kọ wọn lẹ́nu àdúrà yín ó gbàdélẹ̀. àmín. kọkàn wà ní ṣe yín kò ní ṣe òun náà tẹ́ máa fi pàdé ara yín. àmín. ibi tó wá ti mówó náà kò ní tán bẹ̀ ayọ̀ ló máa gbẹ̀yìn gbogbo ẹ̀. àmín àfàlàyà bá dẹ̀ wá gbẹ̀yìn ẹ̀ ẹ wá gbà pé lóṣù ọmọ ni mí ẹ ṣe kan ni mo dúpẹ́ ẹ ṣe àfà àmọ́ mi ní bá. èlò ní Fọlákẹ́mi èmi ni Fọlákẹ́mi kí ló ń ṣẹlẹ̀ gan báyìí. mọ́mì mo ní kẹ́ ní sùúrù ẹ ní sùúrù náà mọ́mì èmi tí mo ní kẹ́ ní sùúrù láti jọ ìmọ̀ tí mò ń ṣe. báwo ń ṣẹlẹ̀ kó ṣe ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ wo Fọlákẹ́mi ó ti ń pẹ́ jù kí ló dé ẹbí mi náà ni mo sọ pé kó gbẹ̀tọ́ ẹ tí bá ní kó ajá kẹ̀tọ́ yìí ni kó má smart náà. mọ́mì for crying out loud mo mọ nǹkan tí mò ń ṣe mọ́mì ẹni ẹ fún mi ní sùúrù ẹni lọ ní sùúrù ẹ victim mi báyìí náà tó bá sọ pé èèyàn kan kánjú láti wọ́n lé ṣe fọwọ́dùn ní èmi ni. smart gbàgbé ẹ smart smart ó ti lọ ọdún kan sí náà. kí làgbẹ̀ ń wá lóko tó ń dòrú síbẹ̀ ṣó fẹ́ ju kó jíṣu akẹgbẹ́ wà lọ ni. wo tá a bá pẹ́ lórí ìwọ jẹ́ ìsàn kan fún ẹ̀mí mo bí ẹ o tá a bá pẹ́ lórí mi kí mi education á bá wa ń bẹ̀ o. ọ̀dà mo ti gbọ́. Fọlákẹ́mi tèmi máa sọ fún ẹ ní wípé take action ṣó ti yẹ sí wo tí o mọ̀ pé tí nǹkan bá pẹ́ jù náà gan máa ń dọ́ṣẹ́ ni má jẹ́ kó dọ́ṣẹ́ mọ́ wa lọ́wọ́ wo o mọ̀ kọ́ tèmi máa sọ fún ẹ èmi ò nígbàgbọ́ ní gbogbo bàbá sọ pé olùgbà tó ọmọ kan bá pé bàbá mo gbàgbé ọ̀rọ̀ ọmọ bá pé bàbá já take action yes. mọ́mí àníkẹ́ ní sùúrù sẹ́ ẹ ní sùúrù ẹ wo sùúrù kí n ba nǹkan jẹ́ ó máa ń tún nǹkan ṣe ni o sùúrù dẹ̀ kí n pọ̀ jù àfi tí ò bá tó ẹ ní sùúrù èmi ló yẹ kí n máa kánjú. mo tọ́ Fọlákẹ́mi mi ní sùúrù mọ́ mo ti ní sùúrù tó ó mọ tó bá bẹ́ẹ̀ fojú mi rí bíbá yìí ni bàbá ẹ̀ ti pé gbé èèyàn lé mi lórí wo ti pariwo mi kiri pọ́nmọ ẹni kú sàn jọmọ ẹni rùn lọ ó ní mo máa ń gbé ẹ pamọ́ sí. báwo mo yẹ tó fẹ́ explain fún ó ní mi ò tara tó ẹ̀mí wa ni mò ń tara tí mò ń ṣe báyìí pé mi mọ bí tó wà ó ní mi ò tara tó ní ó ní mo mọ̀ ń pa bí ò ṣe sí ilé mọ́ wo Fọlákẹ́mi jọ má jẹ́ ní apatẹ́sọ̀mù fọlọ́run bàbẹ̀ ewu alẹ́ sí kó èkó gbèrò rẹpẹtẹ èèyàn lè wà láàrin èkó kọ́ máa ríyàn lọ́dún 15 jẹ́ Àbújá tẹ wà yẹn lọ ó dá ṣé kí n máa bọ̀ l'Àbújá. ó mọ́mì mi ò lè disclose ibi tá a wà fún yín mi ò lè sọ ibi tá a wà fún anybody not even you mọ́mì ẹ má bínú ọmọ kan tí mò ń ṣe mi ò fẹ́ wàhálà o ẹ ṣáà ní sùúrù ṣẹ́gi gbogbo nǹkan tí wọ́n á lẹ̀ yóò máa tó tán. má sọ yẹn fún mi ọjà rẹ kí n má wà á kí ni tó bá wọ̀ kí n máa bọ̀ l'Àbújá náà nígbà tó a kàn sọ pé àwọn Àbújá òun náà Àbújá àmọ́ kókó ibi tó ń gbé l'Àbújá àmọ́ síríìtì kí kankan tẹ̀ ṣẹlẹ̀ l'Àbújá síbo ni mo fẹ́ sọ pé wà l'Àbújá. Fọlákẹ́mi wò já take action yẹn já tètè take ẹ̀ ń sìn jọ ó ti ń pẹ́ jù going to a year ń sìn wo enough is enough o ok Fọlákẹ́mi jẹ́ kẹ́mi sọ èrò ọkàn mi fún ẹ jẹ́ kí n lọ bá àwọn bàbí àtìyẹ́ kí n jẹ́ kọ́mọ̀ epo ti níyàwó ó dẹ̀ ti bímọ. mọ́mí ẹ má dán wò ẹ lọ pariwo mi nílé ṣe fọwọ́ dùn ní ṣàfẹ́ kó bá mi ni mọ́mí ẹ má dán wò ẹ ṣáà ní sùúrù gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín ẹ ní sùúrù o ẹ máa lọ pariwo nílé ṣe fọwọ́ dùn ni ẹ lọ pariwo ṣebí gbogbo ọlọ́njọ máa kó tẹ̀dẹ̀ mọ́gbé èèyàn ti ṣe fọwọ́ dùn ní jẹ́ ẹ má dán wò kẹyà ní sùúrù ni o. wọ́n gbàgbé pé bàbá kan sọ pé bàbá wo ló sọ pé kí ni àti tòjébo ló ṣàlọ́wọ́ kó wa balẹ̀ ẹni tó máa bọ́ ṣọ́ bímọ kan síbì kan ni èbí wọn náà ló bímọ fún. bó ṣe wà yẹn owó ọkọ yín kò ká nǹkan tó wà nílẹ̀ ẹ̀yẹ lọ sọ kẹ́mọ̀ kan tẹ́tọ́ ọrùn ara yín bọ̀ ẹ ṣáà ní sùúrù fún mi gbogbo táìmù tó kù náà kò pọ̀ mọ́ ṣe ti gbọ́ mọ́ mi. èmi ò gbogbo onígbà tó bá pe bàbá burúkú o kọ́ máa pe bàbá ká take action ó jẹ́ take action nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn
mi ò ní sùúrù sẹ́ gbàgbé sùúrù mo ní ti fẹ́ ṣe nìyẹn ṣáàṣe gbogbo tó máa ṣe fast fast ọgbọ́n mi fún ẹjọ́ ọ̀sẹ̀ méjì lọ ọ̀sẹ̀ méjì péré ni o Fọlákẹ́mi ọ̀sẹ̀ méjì péré ni o ó dàbọ̀ mo ó dàbọ̀. ṣé irú ìyá tó yẹ ká ní mi o ìyá tí ń bọmọ jẹ́ tí ò sọmọ lọ́nà tó yẹ kó tó ń fún gbogbo. Mú ní kẹ́ fún mi ní tẹ́ mọ́ mi báwo lẹ ṣe ń ṣe báyìí náà. Tèmi bá mi ẹ tẹ̀ ṣì ní sùúrù ẹ wo nǹkan tó kù kò pẹ́ mọ́. Lábújá mo gbé. Báwo ni yáyí ṣe ń ṣe báyìí yáyí ti pa mí yáyí ti kó bá mi. Ládùúgbò gbogbo wàhálà mi látijọ́ yìí. Yáyí ṣe ń ṣe báyìí. Wọ́n tẹ̀lé ní sùúrù rárá wọ́n ti mú ìpọ́njú wọ́n ti fi pa gbogbo nǹkan tí mò ń ṣe látijọ́ ìjẹ́. Kí ló fẹ́ ṣe báyìí? Má yóò gbọdọ̀ ká wa mọ́ mi. Kí ni wọ́n ṣe ń bí báyìí? Kí ló ṣe ń bí? Má jẹ́ mi jọ, ṣé bíbá jẹ́ bedroom ẹ ni? Ibi tí máa ń dúró sí díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o bá jáde tó bá pẹ́ kó tó wọlé lọ ni. Ṣé mo gbé ọmọ ẹ lọ lóde lóun dúró dé mi? Ṣé mo gbé ọmọ ẹ lọ ni? Anyway tètè dìde kó lọ get àwọn things ẹ right now. A máa kúrò níbí báyìí. Ọmọ mi ńkọ́? Ọmọ ẹ wà lókè. Mo ti gbọ́. Ó yá dìde kó jẹ́ ká máa lọ. Mo ní a máa kúrò níbí báyìí lálẹ́ yìí. Bó ti jẹ́ díẹ̀ la máa kúrò àwọn nǹkan máa kúrò níbí báyìí lálẹ́ yìí. À ń lọ. Ó dẹ̀ jókòó òṣì síbẹ̀. Ṣáà la jókòó síbẹ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹnu pé kí ló ṣẹlẹ̀ ló ṣì wà àbí? Mo ní kó lọ gbé bẹ́ẹ̀ kó lọ kó àwọn ẹrù ẹ. Dúró síbẹ̀ kó máa wò mí. tí ó ọrùn yàrá abìnrin ẹsẹ̀ kiriwọ̀wọ̀ ìkàǹkàràkàkà tí ń sáwọ yẹ̀yẹ́ olókun ojú kàǹkàràkàkà kì í rí bi ojú rẹ ò ní rí bi o ejò méjì ń jà lókè wọn ṣera wọn wéréké adébá fún àgbò gìrìmọ̀yà níjọ́ tí ń lọ lè tẹ̀kù níbà àgbò gìrìmọ̀yà o ìwọ lọ tẹ̀kù níbà o ikú kan ò ní pa o gbọ́ o ìpèsè tí mo gbé fún ọ yìí òun là ó fi ṣe tírà ìgbésẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe fún ọ bí òun yóò ṣe ní bàjẹ́ sọwádìí tó wà lọ́wọ́ yìí ẹ̀bù tí ń bẹ nú ẹ̀ ọmọ bù sí oúnjẹ láàrin ọjọ́ méje káàsìrí ń tà sí kó má bàa jù ọgbọ́n àbọ̀ dáhùn tó bá ti ṣe ó ti tán. ẹ ṣe bàbá. ṣùgbọ́n ó láwọn èèwọ̀ kékeré kan o ò gbọ́dọ̀ jẹ́ kí ohun ẹ̀gbin kó tà lù. ohun ẹ̀gbin bíi ti báwo. kò sí ìgbẹ́ tàbí ìtọ̀. ohun ìkórìíra ṣá. ṣùgbọ́n tó jẹ́ kókó jù gangan ó ní ìgbẹ́ tàbí tọ̀ sọ ti gbọ́ tàbá ti ṣe iṣẹ́ ti di ṣíṣe ojú rere báyìí náà fi ń wo owó ojú rere là ń wà tẹ̀lẹ̀kẹ́ jìgbìnì là tẹ̀lẹ̀kẹ́ abiyamọ kan kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó mọ̀ tàdí wèrè àwọn ọmọ rẹ̀ ti gbẹ́kún ẹ̀ o wọ́n sì ti tàdí wèrè. ọkọ kékeré nìyẹn bàbá ṣẹ́rí káláyé gbà mí láàyè kínní báǹkì ló yẹ kí n lọ kí ìpè síbẹ̀ but bó ṣe wá wà yìí náà máa kí ìpè pa ni.
má kíbu ẹ̀ ọtí gbọ́ má kíbu ẹ̀ gbé ìpamọ́ ni ọgbọ́n ẹ̀bọ̀ dáhùn gbé ìpamọ́ ṣùgbọ́n tó bá gbé sí jẹ́ kó jẹ́ inú yàrá tẹ́ ẹ̀ sùn gangan. inú yàrá tajọ́ ń sùn. tó bá ti wá gbé síbẹ̀ ojú méjì ò gbọ́dọ̀ rí o léyìí tó dífá fún pé ọ̀rẹ́ láti dáàbò bò ó ọtí gbọ́ tó bá ti ṣe ó ti tán. àwọn ọdún mọ̀nyá tẹ̀lé ọ. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. àwọn máa ń gbọ́ àwọn òbí mọ̀nyá tó lọ ní tí ọkùnrin bá ẹ̀yin náà gbọ́ ó ní kí n dúpẹ́ lọ́wọ́ yìí o èso ní. gbọ́rọ̀ ẹ̀ o. bàbá ó ti sú mi àbí kí láǹfààní kóbìnrin kó múra tán kó fi gbogbo ara ṣẹ̀ṣọ́ láti irun orí dé kanú ẹsẹ̀ kó má lè jáde síta. Ó ti sú mi o ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí mi ò tiẹ̀ lè wait láti wọlé ṣe fowó dùn nìyẹn bí mo ṣe jẹ́yàwó ọmọ ètò tí mo tún ti bímọ fún kó má lè mọ̀ ń gbòòrò bàbá ẹ mo fẹ́ kọ́ ọmọ bó ṣe ń lọ ń gbòòrò. wọ́n ọmọ mi rán ọmọ ẹgbẹ́ báyìí ní sọmi sálásọ òòlò ilé ẹ̀kúnfún lẹ̀lẹ̀ ní ọ̀run rọ̀bìrọ̀bì ọ̀rọ̀ rẹ ló gbọ́ wọ́n gbogbo tá à ń ṣe ìpele là ń tọ̀ ìpele tó bá kàn là ń tẹ̀lé ní sùúrù ọdún gbọ́ nítorí mi ò ṣàlàyé fún ọ ni pé ìpele là máa tọ̀ tábà tí wàá tọ̀ pélé yìí ọjà náà ní sùúrù o. bàbá ìpele ta ti ń tọ̀ kó tó di pé mi àti bọ̀bọ́ yìí á ṣe kínní kó tó di pé a lóyún kó tó di pé a bímọ mo tún wá bímọ tó a tún ń tọ̀ pele náà lọ bàbá yìí tètè jẹ́ kí pele yẹn kó pele tán pátápátá ni. àbí kò ní sùúrù o kò ní sùúrù ọtí gbọ́ ni mo sọ fún ọ tó o bá ní sùúrù ní ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ ọtí gbọ́ ni mo sọ fún ọ má kàn jù lọ ní sùúrù mo sì mọ̀ pé àwọn odò àwọn olúmọ̀lẹ̀ wọn ò ní padà lẹ́yìn ẹ̀ sọtí gbọ́ wọn ò ní padà èmi náà dó tiẹ̀ mo ń bẹ lẹ́yìn ẹbí ké mo sì ń bẹ lọ́rùn ẹbí gbẹ̀gbẹ̀ gbọ́ ọmọ mi lọ lè ní sùúrù sọtí gbọ́ mo ṣe rí nu o. bàbá ẹ wò ẹ má jẹ́ kó pẹ́ jù o sùúrù yẹn ti ń sún mi o ẹ wò sùúrù gbọ́dọ̀ pọ̀ jù ń gbà mí náà kéèyàn má lọ dọ̀ọ̀la rẹ o. mo ti gbọ́ ti tiẹ̀. táwọn tèmi ẹ̀kan ti mọ̀ ń gbòòrò pé èmi o ìyàwó ọmọ ṣì fowó dùn. bàbá kí ló dé a pè yín títí ẹ gbé aago yín ṣé bá ṣe jọ sọ nìyẹn. mo rí pé rẹ ń wò gbé ni. kí ló wá dé tẹ́ gbé pè mí. torí pé n tó kankan tó bá tó àsìkò ìwọ kọ́ lọ pè mí tí mo fi dá ọ lóhùn wo ọmọ mi lọ lè ní sùúrù. sùúrù again ìdí sùúrù yìí la ṣì wà bàbá ẹ má gbé yẹn wá rárá ẹ má gbé wá torí mi ò ní gbà lọ́wọ́ yín sùúrù wo nìyẹn sùúrù tó ẹ pọ̀ ti sick ó ti rẹ sùúrù kẹ̀ ẹ má bá wọn dáṣà yẹn mọ́ kò sí nǹkan tó ń jẹ́ sùúrù bàbá. ta ní títí ta ní kẹ́jẹ́ ọ̀nù àrà kẹ́wọ́ ara bímọ tán ẹ tún ní kí tún máa tún ṣe ti gbọ́ ó ti sùn mí ní ìtumọ̀. gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ẹ̀jẹ̀ ti wọnú ẹ̀jẹ̀ omi ti wọnú omi lóòótọ́ lọ ti bímọ lóòótọ́ sọmọ yìí ti ń jẹ bò. kò jẹ bò. sọ ti ń jata. kò ì jata. sọ ti ń jẹyọ. iyọ̀ bíi ti gbogbo ẹ̀ kò ì sì máa jẹ́. etí òye ọ ni òye ọ ó dìgbà tọmọ yìí bá ń jẹpo tó jata tó jẹyọ kó tó di pé wọ́n gbà ọ́ tayọ̀tayọ̀ tàbí wọ́n gbà ọ́ tayọ̀tayọ̀ ó dá láṣẹ nù ìwọ náà bá ń pàṣẹ. ẹ má gbé wá rárá bàbá ẹ má gbé wá mi ò ní gbà lọ́wọ́ yín túbú bíi ti báwo ẹ wo tẹ́ bá ti mọ̀ pé ẹ lè find solution sọ̀rọ̀ mi lẹ́ni yìí ẹ wò mo ń lọ bẹ̀ ni mo ń lọ dábẹ̀. káì padà ìrajà gbọ́ ajá tì níbọ̀ lé ọ̀fàfàjà ló kó fẹ̀yìntì gi tá a bá lé ní tá a bá ti bá ni a máa ní sùúrù ni mo ní kàn ní sùúrù o tó bá wà lọ́ọ̀kọ̀ tó ṣìkò tó lọ́ọ̀ ní sùúrù ìdí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ. ẹ máa wo bàbá yìí ṣá ṣé ilé máa ṣe sọ fún mi pé 7 ló wà lẹ́yìn ẹ̀fà ẹ̀yin lè ṣe máa jẹ́ kó yé mi bẹ́ẹ̀. ṣe fẹ́ gbọ́ tẹ́ bá mọ̀ pé lẹ́ni yìí ẹ̀ ní find solution sí ọ̀rọ̀ ayé mi tẹ́ bá mọ̀ pé lẹ́ni yìí nǹkan tó ń rùn lẹ̀ báyìí kò ní tán mo ń lọ bẹ̀ ní báyìí mo ń lọ dabẹ̀ ẹ̀rù ṣẹ́ sí gbọ́. mo ní ọ má lọ o. ẹ jẹ́ kí n dán wò. ọ lọ. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n dán wò kí n mọ̀ wọn tí mo tó torí ti yín ni ṣé ìwé pé tí o bá sí ẹ̀yìn èmi ò ti ní dàrú láti jọ yìí máa ti dá gbogbo ẹ̀rù tẹ́ gbogbo ẹ̀ máa ti níyànjú ṣé bílífù pé gbogbo nǹkan ni sùúrù máa ń túnṣe ni gbogbo nǹkan kan ni sùúrù ń túnṣe gbogbo nǹkan dẹ̀ lágídí kan máa ń bàjẹ́. àwọn olúmọlẹ̀ ò ní sìn ọ lọ má dá wò. ẹ jẹ́ ń wùwá inú mi ẹ jẹ́ kí n dán wò mò ń lọ ó dàbọ̀. mo ń lọ. ọ̀nà ọ̀dà. ẹni a wí fún ọba jù gbọ́ lọ̀rọ̀ yóò ṣe bó fọwọ́ ẹ faṣọ lọ sórí ẹ wá wò gbẹ̀yìn ẹ rí bí ó já sí náà ó tán àbí ò tán ẹjọ́ máa ràn. Rosé Photos
jẹ́ ká wò wọ́n tí mo lè yà àtàrò ọmọ àlè. kí ló yà. Excuse me. Kí lẹ́yìn ṣe ń bẹ̀ yẹn? We actually want to catch phone, car update, Facebook, Instagram. Catching phone? By this time, ẹ jọ̀ọ́, èwo nu yín ló bímọ? Èwo nu yín ló ń ṣe nǹkan ọmọ ẹ̀sán fún mi tẹ́ ẹ̀ mú ara yín dùn? Ẹ jẹ́ lótò ni. Sorry. Sorry for yourself, okay? Ìwọ wá bí mo fẹ́ rí. Abẹ́mi. Ìwọ gangan ni mo sọ. Smọ́bí. Bá mi clean mọ́tò yẹn, àwọn fẹ́ gbé jáde. O gbọ́ mi dáadáa. You heard me right, okay? Clean that car. Òun ni mo fẹ́ gbé jáde. Kò dẹ̀ ṣe in the next 15 minutes. Má jẹ́ kó pẹ́. Ẹ jọ̀ọ́ mà, ṣé rìn mi lọ sí báńkì yá kí n bá yín gbowó wá ní di ATM? But pé mi ò wọ́n ẹ ní anything yẹn. Ìyẹn ò ní kẹ́ dúró síbi ìbàyí kẹ́ sọ pé ẹ̀yìn picture òṣì kan. Torí mi ò mọ̀ èyí tó ń ṣe wedding inú yín. Kẹ́ dúró ná. Kí ló ń dùn inú yín ná? FYI, ṣé rí respect tẹ́ bá fún ọ̀gá at the top? I mean your ọ̀gá at the top. Chief Owódùnní. Yes, Chief Owódùnní. Òun náà ni kẹ́ fún èmi náà. Àbí ṣé kí n ṣe respect tó tọ́ sí Chief Owódùnní ló tọ́ sí Ṣínà Ayọ̀mí ọmọ ẹ̀? Èmi dẹ̀ níyàwó ẹ̀ sókè lẹ́ fíù. Anyone tó bá fojú pa ìdá mi. Lálàlá o. Tí ó dá. Wọ́n ní kò fọmọ́ tó gbọ́ náà ni wọ́n tó dá mọ́ wọn. Wọ́n lọ pọ̀ mi wá. Wọ́n ní ká fọmọ́ tó. Ṣé rọ́wọ́ mi? Ṣé ó dùn ní ọ̀gá àti top? Lè máa fẹ́ mi náà. Òkè ẹ̀rẹ́rìn, inú jí èlé máa kú sí. Ìdí ò lè sọ lójú ọ̀yà. Ìdí sọ lójú ẹ̀. Ẹ má bínú àwọn madam Owódùnní. Ẹ jọ̀ọ́ a ní ìbéèrè pàdé méjì láti fún. Ẹ ká sọ madam Owódùnní. Ẹ ká sọ. Ọmọ Chief Owódùnní ní èèyàn pàtàkì láàrin ìlú. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe manage fẹ́ ọmọ wọn? Anyway, bí mo ṣe manage fẹ́ ọmọ wọn kọ́ ni issue. Gbogbo wa la mọ̀ pé ìran ọkùnrin ló ń fẹ́ obìnrin. But nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo enjoy ara mi bẹ́yẹn. Then mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tẹ̀lé bára mi ní position bẹ́yẹn because mo tẹ̀ ever rò rárá mi ò ìrò tẹ́lẹ̀ but thank God. Ẹ jọ̀ọ́ mo tún ní àwọn ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè. Madam, let's go, ma. Mr. Man, no time to check time. Please, let's go. Next time. Ṣé dandan nífẹ̀ẹ́ o? Ṣé dandan nífẹ̀ẹ́ o? Ṣé ká wá sọ pé gbogbo ìwọ mi ọmọ wá sí ìmúṣẹ? No. Kò lè possible. Kò tiẹ̀ lè possible rárá ni. Èrò tèmi yìí ó máa wá sí ìmúṣẹ. By fire by force nǹkan tó bá gbà báyìí òun ni mo máa fi fún. Èrò tèmi yìí o. Ó máa wá sí ìmúṣẹ ni. My dream must come to pass. Yeah. I need to act fast.
ẹni àwí fún ọba jù bọ́ lọ̀rọ̀ yìí. ṣùgbọ́n fọwọ́ ẹ fa aṣọ lọ sórí. ẹ wá wò gbẹ̀yìn ẹ níbi ó já sí náà o. ó tán àbí òtán ẹjọ́ máa ràn. ẹni àwí fún ọba jù bọ́ lọ̀rọ̀ yìí. ṣùgbọ́n fọwọ́ ẹ fa aṣọ lọ sórí. ẹ wá wò gbẹ̀yìn ẹ níbi ó já sí náà o. ó tán àbí ìtàn ẹjọ́ máa rán. mẹ́nu bí àjàkà mọ́dúnmọ́. oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú ẹbọ tá a bá rún ló lọ́jọ́ gbogbo. ohun tó fògùn ṣe bó bá pẹ́ títí ó padà wá já. ojú ẹni tó fògùn lọ́yọ́ padà wá mọ̀ o. ìgbà yẹn gan ló tó mọ̀ pé àwa burú jù o. ó bá dákun lágbọ̀ má má ṣe o. ṣé nǹkan dà ọ́ láàmú tí n bá tún gbóhùn lẹ́nu rẹ̀ ń bẹ̀ yẹn ọ̀rìn tún fojú ẹ̀. mi ẹ̀ka de wàhálà bọ́. ọ̀rẹ́ ọ̀dà. ẹ̀ka de wàhálà. ẹ̀rọ dá wàhálà. bàbá rẹ̀ ò yá o ìgbà tán péré báyìí sọ fún kó máa wà òkè ni ọmọ mi ò wà òkè. ara rẹ̀ ti ń yá kọ́dà ń gbà tí wọ́n ṣe gbèdé àyè kò lè sọ nǹkan kan rárá bẹ́ẹ̀ ni pàkà kókó wọn mú débí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nírú rẹ̀ sì mú oúnjẹ tó jẹ́ pé wọ́n máa ń kọjá gbàbẹ̀ lọ ni àmọ́ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi pé ara rẹ̀ ti ń balẹ̀. ìyá Fọlákẹ́ mo dẹ̀ kékeré tí mo yán wáyé ìwà àtọmọ ẹ báyìí tó dẹ̀ mọ́ kí ní òbí méjì ojú ẹ̀ kan ṣe náà lọ tàbí owó ṣe sáyé ọmọdà fún mi. Fọlákẹ́ mi wọn àti ìyá ẹ ẹ̀wọ̀n tẹ́ sọ mí dà báyìí ẹ̀wọ̀n tẹ́ sáyé mi dà. arákùnrin ṣe rí ibi tá a wá bọ̀rọ̀ dé yìí ẹ wà á mọ̀ gbé mo dé yìí lọ torí ibi tí mo bá dé yìí ipa fẹ́ kún mi wọn lè ṣe nǹkan kan lórí rẹ̀ mọ́. ṣùgbọ́n tí bàbá sọ wọn ní ká wá gbé sórí ẹni mà ti wáyé olóòna láàmà ti lo ẹ. kì í ṣe pé wọn sọ pé wọn ò lè tọ́jú rẹ̀ mọ́ o mo fẹ́ pèsè àwọn àgbo kan ni o bí n bá ti pèsè àwọn àgbo yìí wọ́n ránṣẹ́ sí yín kẹ́ ẹ gbé wá. bàbá ẹ wo ìrọ̀lẹ́ pa jàre ìrọ̀lẹ́ pa ẹ wò mí gbọ́ bọ́ mi kú omi ẹ máa tọ́jú ẹ ní ìtẹ́sọ ní pé ẹ máa tọ́jú ẹ. ìyá Fọlákẹ́ ni ṣó tán báyìí mo kékeré mo yán mo pariwo sórí nǹkan tó ṣẹlẹ̀ báyìí mo ní kó jẹ́ ká panu pọ̀ ká fi bọ́ ọmọ kan wí onírọ́ sórí ibi tó já sí kí n má bínú èmi ti gbọ́ bí tó fẹ́ sìndé náà ló ti sìndé ojú ẹ̀dẹ̀ ti wálẹ̀. ẹ wá wò gbẹ̀yìn ẹ níbi ó já sí náà o. ṣé wàá sọ léèmí ìdílé ìjà ni. dúdúdú àjọ máa tọ́jú ẹ̀. àjọ máa tọ́jú ẹ̀ ní. ìgbà tí mo ní kó jẹ́ kájọ bá wí ṣé o gbà kájọ bá wí. ìgbà ìmọ̀ nìyẹn àjọ máa tọ́jú ẹ̀ ní. ìwọ tó gbàngbẹ́ náà ọlọ́wọ́ adé fún ẹ tọ́jú mo ti gbọ́ fi mí lẹ̀ o. ẹ mọ̀ dáṣà kájà o. fi mí lẹ̀ o. èmi kì í ṣe mi ojú kan ní mo fẹ́ gbé wá bí kì í ṣe mi. àjọ bí ní àjọ. nǹkan tí ojú mi rí nǹkan tí Ṣínà Ayọ̀mí ṣe fún mi kọ́lọ́ má jẹ́ kí n tó rí rádaràdà mọ́ láyé mi kí Ọlọ́run ọba tó dá òkè tó dá ilẹ̀ tó dá ọ̀run pẹ̀lú ayé kó má jẹ́ kí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó rá mi létí aṣọ mọ́. o ò ní rírọ ẹ̀mọ́ lágbára Ọlọ́run bí ọ̀rẹ́ mi ó ṣe. a máa ń dúpẹ́ ara ẹni ṣùgbọ́n mi kàn nígbàgbọ́ kan pé gbogbo orí tọ́lọ́run bá ti ṣe fún wa kò ní ṣe láṣẹ mọ́ àti di pé ká tó máa dúpẹ́ fọlọ́run wípé ogun tí Ọlọ́run ti ṣẹ́ nínú ilé yìí láṣẹ Ọlọ́run Ìdùmarè kò tún ní gbérí mọ́. àmín àmín àmín. àní rírú ẹ̀ mọ́ Ọlọ́run á ṣe dáadáa fún yín á máa ṣe yín lọ́rẹ̀ yín kalẹ̀ o. ẹ wo mọ́mì yes dear. ẹ ṣáà máa bá mi bẹ̀ ni
pé kó má bínú torí kò sí ẹni tó ń gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni. Mọ́mì kọ́ ló ń gbà wá lọ́wọ́ àwọn tó ń ṣọ́ wa ni. Because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó pẹ́ kójú mi tó kà. Ẹlòmíín wà nínú irú bondage bẹ́ẹ̀ fún di ọdún 10 tí ò ní mọ̀, 20 ọdún tí ò ní mọ̀. Ẹ jọ̀ọ́ yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò pẹ́ jù, nǹkan ò bàjẹ́ jù kó tó di pé ilé wa padà tó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ìyàwó mi. Sorry baby, ṣùgbọ́n mo kò ti dáríjì mi ò bọ̀ tí ojoojúmọ́ náà ni mo fẹ́ máa bẹ̀bẹ̀ sí. Ẹ kí wọ́n náà mọ̀ pé kì í ṣe nǹkan tó wà lọ́kàn mi. Mo sọ fún ẹ, ó kó máa bẹ̀ náà ni mo dẹ̀ mọ̀ pé ó ti forgive àbí mo sọ fún ẹ mo ní Ṣínà Ayọ̀mí ọmọ tí mo bí tí mo tọ́ mo mọ̀ wá ẹ̀ for I was so certain that something had happened. Kúnrin kò ṣe mo mọ̀ ní it's not, that's just not part of him. And but all in all, jọ̀ọ́ má bínú ṣùtúbọ̀ jọ̀ọ́ mo bẹ̀ yín. By the way, where's my grandson? Ọmọ yóò ti bẹ̀rẹ̀ kẹ́jì. Bó Ṣínà Ayọ̀mí kejì. Mọ́mì ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa yanjú ẹ̀, but nísìnyí báyìí tí kò sí wàhálà nísìnyí tí mo ti dé yìí gbogbo nǹkan máa padà sí ipò lọ́gbà Ọlọ́run. Okay. Baby, I'm sorry. Títí ayé ni màmá sọ fún mi má bínú torí Ayọ̀mí ni. Dẹ̀ ṣọ́ ara ẹ, Ọlọ́run á máa ṣọ́ yín, okay? Ọlọ́run á kó ṣe yín lórí ara. Olórí burúkú tó fi kíní sáyé àdéhùrí. Yáà Bẹ́ẹ̀líx. Ní palace daddy. Palace daddy mi. Òróró jáde rẹ̀ jáyé àwọn àti ẹni. Jáyé. Ti di èmi lóde. Tó fẹ́ jẹ ni. Búrẹ́dì òjò. Ìyá àmọ́ kò sí. Ti bẹ̀. Òróró. Palado cierre lòróró kọ́. Èèyàn ni ẹ. Wẹ́rẹ́ tí ẹ gbà yìí ládùúgbò yà á mú ẹ. Ó máa rí for life ni. Ó máa kò sí èèyàn tí ẹ náà ni eléyìí bí ó ti ẹsẹ̀ wà eléyìí náà kankan ohun tó fẹ́ lórí òun kò wá tán ẹ̀yin òbí ẹja kọ́mọ wá tọmọ ẹ ní lọ́la tọmọ ẹ kọlẹ̀ fún ẹ nísìnyí ní ẹwọ́ gbẹ̀yìn bó ti rí o ẹwọ́ gbẹ̀yìn bó ti rí o. Mama ní má gba bẹ̀yẹn má gba bẹ̀yẹn má gba bẹ̀yẹn má gba bẹ̀yẹn kò sọ̀nà jáde má má sọnù má ní. Ẹja tó ń bá ṣàfarawé ní kúkú lókè ìpẹ́ ìjó tọmọ rẹ tó lè fún ẹ nísìnyí ìjó tọmọ rẹ tó lè fún ẹ nísìnyí ní ìgbẹ̀yìn bó bá dalẹ̀ ohun tó fẹ́ lórí o kò wá tán ẹ̀yin òbí ẹja kọ́mọ wá tọmọ ẹ ní lọ́la tọmọ ẹ kọlẹ̀ fún ẹ nísìnyí bẹ́ẹ̀ ni ẹ wò gbẹ̀yìn bó ẹ wò gbẹ̀yìn bó ti rí o. Èmi mọ̀ dájú lóbìnrin o kò sóhun tí mi ò lè fàwọ̀ mi ṣe o kò sóhun tí mi ò lè wá o ohun tí mo ní mo lè fi wá o ohun tó máa fa nígbẹ̀yìn máa rẹ o ẹ dákun wá fẹ̀yìn kọ́gbọ́n o ẹ wò gbẹ̀yìn bó ti rí o bó ti rí yóò wá di ẹ̀bí ni ohun tó fẹ́ lórí o kò wá tán ẹ̀yin òbí ẹja kọ́mọ wá.